travel out dáadáa traveller out ni mí kò sí ibi tí kìí lọ mo travel out mo lọ Kútọ́nù tí a bá gbọ́dọ̀ máa sọ pé bọ̀jú mo wà Kútọ́nù nu tí n bá dé lọ́kọ̀ máa sọ pé ẹ̀rọ fún wa èmi mo tó gbọ́ mo wà mo máa dé sẹ́mẹ̀ mo lọ Yèmẹ̀ mo lọ Burkina Faso mo lọ Mali kò sí ibi tí èmi èdè àbí gẹ̀ẹ́sàrù dáadáa àwọn tó àsìkò kan fẹ́ gbọ́ Yorùbá mọ́ ṣé ẹ̀rọ kọ́ ó yìí ti kẹ́ ẹ̀ máa travel out káàkiri ẹ mọ̀ pé travel out kò yàtọ̀ sí ẹ̀rọ oníbàyàwó ogun burúkú ní pásítọ̀tì wọn ò sì bí dáa tí ó mú mi ṣé wọ́n gbọ́dọ̀ tẹ́ mi lọ́dí bù mí èmi ní bọ́dà tó ẹrú tí ó bá fi wẹ̀ gbọ́n mi má fi wò mí ìdára sọ fún mi pé kẹ́sẹ̀ ní kẹ́sẹ̀. ẹ wo àbúrò mi gbogbo tó ń bá wọn sọ yẹn sáré jù sí wọn lẹ́nu. àwa ni ọkọ Ṣálé wa. orí Ṣálé wa la ṣe wà. wọ́n lé ọkọ Ṣálé wa. ẹgbọ́n mi ẹ ti sùúrù nígbà tó ń sọ tó yàtọ̀ ẹni pé eléyìí rẹ ní tọ́ fẹ́ Ṣálé. bẹ́ẹ̀ni èmi ló kọ ìsà ṣe ìyá rẹ ló fi fún yín. rárá o ẹgbọ́n mi ọ̀rọ̀ ti níyàn gbígbà ẹni sùn ẹ̀yin ni ìyá rẹ. bẹ́ẹ̀ni. eléyìí nǹkan. ọ̀rẹ́ ọkọ ni ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ ọkọ ni wọ ewu ò ní yà. wọ́n wà ní Kútọ́nù. ọ̀nà ìlú mi náà tiẹ̀ ni. bàbá rẹ̀ ńkọ́. wọ́n lọ ọ̀rìn àjò. sórí ni bàbá ìwé sarọ kọ́mọ̀ lè pe bẹ́ẹ̀ sáì ní wọ́n ṣé wọ́n fi lé wá bí. àti pé òkú olè pọ̀ lọ́wọ́ yín tó báyìí náà kọ́kọ́ ráyè tí yín ẹ̀ ti lò mọ́ gbà ẹ jẹ́wọ́ ọ̀rọ̀ àṣírí àárín wa ni. kí ló mọ ìdẹ́ fún ẹsẹ̀ pọ̀ kí ló dẹ̀ pa ẹjọ́ máa pàtó pọ̀. kí n jẹ máa ń yọ ọ̀fẹ́ tán kò ní fẹ́ kí n dọ̀la mu. bí mo ṣe ń wò yìí nínú ń bí mi. má ti jà sí wa sẹ́rí òkun èèwọ̀ ruru káwa ruru ọ̀rọ̀ wọn ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ ẹni yé mi bọ̀ díẹ̀díẹ̀. tí wọn náà ti níyàwó. mo ti níyàwó sá. wọ́n sì pè fọmọdé ọ̀fẹ́ ni pé yóò kó tiẹ̀ ni. ní orúkọ Jésù kí ẹ bẹ̀rẹ̀ jẹ́ Jésù ẹ̀mí mímọ́ Olúwa gbogbo àwọn gbogbo ipá àti agbára gbogbo ohun ìjọ̀kọ̀ èyí tó lòdì sí orúkọ Jésù Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ ọ̀tá àánú ilé wọ́n gba àwọn ọmọ kàmi ọ̀tá ìyàwó ewu gba àwọn kàmi ọ̀tá àwọn ẹbí ìyàwó tí ikú ọmọ pa wọ́n dànù ẹ̀ bá ti ní mílà nínú àwọn ìyàwó nínú àwọn ẹbí ìyàwó nínú àwọn ẹni ẹ̀ bá ti ní mílà ìfá mọ́wọ́ mi ràn ó fá mọ́dàrọ́ ìdá mi o mọ́dàrọ́ ìdá mi o tọ́ wọ́n sì gidi wọ́n á bí ọ̀sẹ̀ báyìí òbí kíbi tẹ́ bá ti pè ní ìmìlẹ̀ ìdá tó dà kọ́ ẹ pé wọ́n wá fẹ́ máa parọ́ mọ́rọ̀ bíbélì kan láti fi máa porí ìmìlẹ̀ ìdá sí gidi má wò wọ́n ràn ó má wò wọ́n ràn ó lọ́mọ bá wọn kọ́ sáwọn lójú jẹ 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 ìfà kórè wá orí rẹ̀ gbóná orí rẹ̀ tásì kọ́ máa kọ́ ọjọ́ ọdún báyìí kọ́ máa kọ́ ọjọ́ ẹ̀kọ́ báyìí. olóbùkún olóko gìmí kó mi tó lọ sọ gìmí dèrò ẹ̀yìn tálàyé rẹ̀ wọ̀ rìfáàsì tó kó gìmí ẹ̀wọ̀ ẹ̀yìn. wọ́n wá wo gbàgbé olórí burúkú wo ní ẹsẹ̀ nǹkẹ́ igi tó yẹ pé iná yẹ kọ́ kẹ̀kẹ́ wọn là ń wá kó lọ ẹ̀yìn ayé ń tọ́ wọ̀ rìfáàsì tó kò lé lọ́nà lákòókì tiẹ̀ náà lọ àkòókì jìnnà rèére ńgbà bá lagi mi tẹ́wọ́n tún lagi mẹ́sàn-án mi lẹ́yìn rẹ̀ ó bá ń gbé ń bẹ̀ ọ̀rẹ́. tani kò bẹ gbégi. ó lè gbégi. o kò sáwọn ọmọọṣẹ ní gbogbo sọmọ èyí èmi ní kí n bẹ gbégi. àmọ́ sí òsì mẹ́gbọ́n bá ń jẹ pẹpẹ súpù ayé ajọ́ ń jẹ. ìyẹn ò yàtọ̀. olóyìn wò lè gbégi wọ́n lẹ́gbẹ́ wọn bá bẹ̀rẹ̀ sí kìbẹ́ ó ní adìẹ tó ṣe family planning wọ́n mú fún ọ tó ní ìtàkùn ló bà lọ́wọ́ inú pẹpẹ súpù fún ọ tọ́mọ bèrè ẹja rẹ̀ tọ́mọ sọ pé lórí ẹ̀ pé méjì ìwọ́n tó fi pé ò lè gbégi. ṣé mi ò lè ra fún wọn ni èmi ò lè ra fún wọn. ayé wọn ti rà bẹ òkè lọ rà fún mi rí inú ayé mi ló ti ń sukọ́ọ̀tì tó láyé kankan tó ń lò ní. sowó ni tó bá wà máa rà. nígbà náà fẹ́ wá sí ọwọ́ àlọ́wọ́ rẹ̀ lónìí bẹ́ẹ̀kì ní fún mi jàre rárá àdó òsì aláìlérò. wo èmi ò lè bẹ kógi. ibi náà sára lẹ mọ́sálásí ni àbí sẹ́ẹ̀bà títì. sẹ́ẹ̀bà títì ni ibi báyìí. mo fẹ́ ra mọ́sálásí mọ́sálásí wa olùbọ̀fẹ̀ bó sọ mo ní mọ́sálásí àní mo fẹ́ ra pọ́pátì onímọ̀ọ́sì ní wọ́n sẹ́yìn yẹn báyìí pé ń wèé ta àní màá rà ń wò àfi ṣe nǹkan mi. ebi ní apàṣà lórí ìdí sí. ọlọ́run lélẹ̀ à ń kírun bíi ẹ lè ra bíi ẹ lè ra bíi. bàbá jábẹ́tì lè yẹ ọ̀rọ̀ mi ó yẹ ọ ẹni mọ̀ ń sọ ni pé èmi pọ́pátì mo fẹ́ rà kò sí ní tọkọ̀ wọ̀ síbí ẹ̀yìn ìjàmbá lónìí wọ́n jàbọ̀ ni wọ́n fẹ́ ra kínní o ẹ̀ sì sọ yìí tó owó tó bá ti ní ìyá àbùkù kan ọkùnrin ìpẹ́ rẹ̀ mọ́sálásí kí n tiẹ̀ náà bá bẹ́ẹ̀ ló sì nà wọn mọ́ bí mo ń lọ ní. sọ̀rọ̀ láwọn tí wọ́n tẹ̀lé mi ni mo lájà ìjọba mo lájà ègbò mo rò pé ọyọnu tèmi náà bá sọ̀rọ̀ bá lọ pé kínní ẹ̀ tó ti bá ní mo fẹ́ rà mọ́ mọ́sálásí gan ságbára mi ọ̀ka ni.
ìbọn ọlọ́run o ìbá nobody tó ní bá gùn mí o tìlú bá gùn mí o mo lè lé gbogbo elégbè lẹ́yìn mi àtọ́nílù lẹ́yìn mi pátápátá òdì fújì compulsory mo máa gbé eré mi dé o ọ̀kan lọ́mọ fújì London mo máa tún gbé eré dé stage boy. Aláàjì o. mo ti gbà tó ní stage kan ni mo wà ẹ bá mi wà. Ìlọrin làwa ń gbé a ní ṣíṣe kan ni nígbà tí mo wá lọ rí àbúrò mi lónìí ọ̀gbẹ́ni onífújì kan wà ń ta sí o pé current champion ni wọ́n mọ̀ pé ká lọ bá wọn pé tọ́lọ́run bá lè ní kí wọ́n fún wa ní audience pé àgbàdùn wọn kan la ṣe wá síbi. ẹ̀ ń tẹ́kọ̀ sọ ẹ̀ ń kọ́ withdraw ẹ̀ mi ṣe ọ̀gbẹ́ni onífújì I am Alhaji Fuji Londoner Fuji compulsory ọ̀kan lọ́mọ worldwide ẹ má bàa mi sọ̀rọ̀ báyẹn. ẹ bá tí kẹ́yìn sí pẹ̀lú wa akúrú wa fẹ́ sanwó fún yín ni ní kẹ́ wá ṣe eré ọ̀fẹ́ fún wa náà insult nìyẹn náà ẹ mọ àwa tá a jókòó sórí bíbá ìyá ẹ mọ bá ṣe jẹ́ ẹ má tí kẹ́yìn sí pẹ̀lú èèyàn ẹjọ́ ṣe gbọ́. Madam man to man talking okay. àti pé Alhaji èmi tí mo wá bá yín gbà yìí owó wà ń bẹ gan-an. ó ní tẹ̀tẹ̀ wá sọ yẹn pé ó wà ní ẹ̀gàn mi ò ṣeré ẹgbọ́ ẹ má lọ. ẹnu ọ̀gbẹ́ ìṣeré máa ń. ẹ ò ní fi pamọ́ jọ ọkọ̀ ẹ̀yẹ yìí ṣe rí ẹ̀yin gangan lọkàn mi yàn nígbà tí mo wo ti fídíò tape ìyá ọkọ mi tí mo rí bẹ́ẹ̀ ṣe play tẹ̀ display àwọn èèyàn dìde tó jó tínú wọn dùn mo mọ̀ pé ẹ̀yin gangan ni current champion. ẹ wo madam ẹ ń tẹ̀sán ẹ má sọ báyìí mọ́ ọkùnrin kọ́ lórí yàn mí ọlọ́run ló yàn mí ẹ má lóru language yẹn mọ́ this tẹ̀lé mi tẹ̀lé ráyà rárá. àti mo date sa ẹ lè mú date fún wa àbí ẹ lè mú date fún wa. ok mo ti gbọ́ ẹlẹ́rú mọ́níjà mi. ẹ ṣe ń bọ̀ nípa ọdún. wọ́n máa ra kankan fẹ́lẹ́ yun ìyá àbẹ̀jì wọlé àlóbìnrin o mọ̀ pé pẹ̀lú pé òní mo fẹ́ yìí ọlọ́run kan bó ti ń yọjú wọlé ayé báyìí lè mọ̀ pé ọ̀tọ̀ láyé mi kò sẹ́sẹ̀ tí mo lè ṣẹ̀dọ́ lọ́wọ́ òní dárí dì mí lórí ọ̀rọ̀ rẹ̀ lórí mo ti rí wàhálà gan ilé ayé ọ̀run rere ní wà ní máa dàgbà tí mo dùgbò tí mo gbé kú báyìí wàhálà ọlọ́kàn sún. bí ìṣeré o nígbà tí èdè pọ́lọ̀ gan-an nígbà tí èdè pọ́lọ̀ gan ọmọ ẹ̀yìn ààrẹ fẹ́ adé tí ń yàwó kó tún jọ́rùn kó tún wá gbé wọ́n máa sílùú ẹsẹ̀ kan fún ẹbí mi ti bẹ́ẹ̀ bọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ gan bẹ́ẹ̀ ni ìgbà mi báyìí ti bá ń bá sọ̀rọ̀ báyìí sí bẹ́ẹ̀ fún yẹn méjìlélógún mọ̀ ń bá sọ̀rọ̀ ni bí ìbá ti pẹ́ mi yí gan ọ̀nà sájẹ́ mi ogun ni àbẹ̀mọ̀ kó má ti yọjọ́ di àtinú tó lù ú lòdà yìí wọ́n tó sáfọ̀ kàn mí balẹ̀ ní pé ọ̀run rẹ̀ mo lọ apọ̀ tó lé dùn máa rìn máa wá. Àtàrẹ gbígbẹ a ò ní lè fi bọ fá ó fi bíbọ a ò lè fi bọ rìṣàn. Àdákìrò ló lọ gbé dábàdìyẹ àtàrẹ gbígbẹ a ò ní lè fi bọ fá ó fi bíbọ a ò lè fi bọ rìṣàn. Àdákìrò ìdájọ ojú mi kò máa ní rí bi láyé ojú àwa o. ayé ọ olórí ibú agbo òfò. ó lè àgbà rádaràda àgbà tí ò tó lé olóòsì ojú ló fi rí ètò eré ò lè bà aláyé ìbàdí wọn ló nìṣòro lé ayé ẹ̀kọ́ ọmọ àgbà rádaràda ojú tó yóò fi rójìṣẹ́ ńlá ó ti fi ń kó òun kò lálá láti sìn wa. ẹwà fúnlẹ̀ túbọ̀ ẹwà gbogbo ayé ló ti ti báyìí. tààrà ẹ̀rìn báyìí. sẹ́yìn ọmọ kojú ọ̀rọ̀ ni. òjò ń bọ̀. òjò rọ̀. òjò rọ̀ sẹ́. màmá kí ló dé. bàbá láńlọ́ọ̀dù. sọ́wọ́n ló ń sábẹ́ bàbá mi la. sábẹ́ bàbá mi bá owó mi tó fẹ́lẹ́ tó wà sókúlẹ̀tì báyìí. wọn náà ṣe tẹ̀mọ̀ bó ti ṣẹlẹ̀ ṣé ọ̀rọ̀ tẹ́ bá mi sọ́njọ́ yìí tí mo sọ pé ṣe ní sinmi tí wàá sọ pé ọ̀rọ̀ tẹ́ bá mi sọ́njọ́ yẹn tí mo sọ pé nísìnyí tí wàá sọ pé. dìdínlẹ̀. bàbá láńlọ́ọ̀dù. síta lẹ́gẹ̀ẹ́ mẹ́rin. àwọn ní nà. ó dàbí fóònù. ṣé ìdá tí wàá rí sí pé ọwọ́ mi ò ṣe sa pépà. mo ṣe kíní sọ lẹ́ẹ̀kan ni kí n ti sa pépà mo fẹ́ pé ta ló fi dọ́lọ́pù ra mi la. tó ọgbà lóòótọ́. bàbá náà lọ́dún ti gbà àmọ́ ká tó bẹ̀rẹ̀ ṣé kò sí àwọn ọmọ kankan lé kò sí ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín sí i. kò sẹ́yìn olóbùkún wo ni ó fẹ́ wá nulẹ̀ ó ń jọ rí mi ìnira tó ti lọ. ẹ̀yin sùn rẹ̀ fún abalẹ̀ ẹ̀yin sùn ìbéèrè òjò. bó ṣe á ń wò mí yìí o bó ṣe ń fọwọ́ kan yìí tí bá fọwọ́ kan yàn jù ó lè lóyún bẹ́ẹ̀ ni kì í ṣèmi gangan bí mo ṣe o àmútọ̀run mi wá ní o nílé dùn àti dá mi tí bá ranjú mọ́ yàn jù báyìí tí bẹ́ẹ̀ ràn mọ́ lẹ́ẹ̀mejì ìbejì ni tí bẹ́ẹ̀ ràn mọ́ lẹ́ẹ̀mẹrin ìbẹ̀rin ni àgàgà tó bá ti kó faralẹ̀ fún mi tí mo wá rọ́ọ̀lù tí mo fún gbé fún mi
àwọn wọn dà pé débi pé bí wọ́n bá jẹ́ yọkan ni ẹ̀kọ́ dàbí 15 ni eégún rẹ̀ bí Sámúsónì alágbára ní Bíbélì ni bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀yìn sọ. ó ní àwọn bá mi rí ọkọ tó dẹ̀ wà responsible kìíní kan gan fún wọn. wọ́n náà bá yín rọkọ̀. ọkọ lẹ wá sọ di búrẹ́dì ní ẹ̀ ń bá yín rí lẹ́yìn náà wá ní pé ẹ wá tẹ̀lé alẹ́ lẹ́ẹ̀ lọ́lé ọkọ yóò tọkùn mẹ́rin kó ti kú máa yín lórí. Ọlọ́run lè jẹ́. irú ẹ máa tó jẹ máa sọ nígbà mórí gbáyà yín jẹ́ sí gbẹ́rẹ́ sí ni. kí ni pọ́blẹ́mù yín pa pé mo kọ gbẹ́rẹ́ sí ní gbáyà. ṣé ẹ̀ ń bínú ni. mi ò bínú. lórí dẹ̀ ń wo ojú yẹn wò mí ẹ má mi lójú nù ẹ wo ẹ jọ aṣọ ẹ̀fọ́ ṣé ibo ní à ń pè ní house materials kò sí lára yín. ṣé ilẹ̀ ń wọ́kọ tẹ́ ń pòṣè bí ìgbín ẹ pẹ̀lẹ́ o ṣé ẹ̀ níyà ni tó fi di pẹ́ fi yín lọ́kọ káàkiri. ẹ wo ayé ọ̀mọ̀lẹ́ tó gbogbo bẹ́ẹ̀ ṣe mú yẹn ṣé ẹ̀ lè ti single parent ni nígbà tí àfẹ́fẹ́ jà wò ṣé ẹ̀yìn ni wà fẹ́. mi ìdálọ́mọbìnrin. mi ẹ̀dá ẹ má mú ẹ̀kú ṣé bẹ́ẹ̀ ṣe mú ẹnu líle gan kò sí tọ́jú ọmọ bíi material sínú ilé lára yín bẹ́ẹ̀ ni ẹ̀ ní house material ẹnu yín mú ẹ̀ ò bẹ́ẹ̀ ṣe tún fojú pọ̀ lóògùn yín gan ọ̀dà àlejò lé wọ́pọ̀ yín wá kó dúró ẹ̀ ò bẹ́ẹ̀ ṣe tún mẹ́nu ṣé wọ́n lè pélé ìyàwó sójú olójú ó kà pé ọ̀kan ààrẹ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yóò kún lórí àga mi gan ní mi la ẹ̀yàwó alálùbọ́sà gbogbo nǹkan ara yín rẹ́ǹtì mo bàbá gáàdì pàdé lu yẹn tí a ná tẹ́lẹ̀ ọ̀dọ́ yìí ni. Aisha sórí gbogbo nǹkan tí dáadé wa kò fún mi nínú ayé gbogbo wèrè ìdúró lè. kẹ́rí. kí lẹ gbọ́. ó ti yé mi ẹ má bínú lórí ara ẹ dákẹ́ ayé ìbò tó ti kọ́ sẹ́ẹ̀tì òní dáa gbogbo àyà tó ti sọ kalẹ̀ lẹ́wọ́ àpòkágágá. ẹ máa ṣe èmi ọ̀rẹ́ o èmi ọ̀rẹ́ responsible sọ̀dọ̀ àṣẹwó wọn ọ̀rẹ́. orí ilé àmì ọmọ tí mo já kótókótó kéèyàn ọ̀nà ṣé tòkùnbọ̀ lápẹ̀lẹ̀ ni àbí bá dé yóò sí. dáàdì ó ti pọ̀ jù náà. ṣé kò ní fi bára bò. àyẹ̀kọ́ ni sà. èmi ò fẹ́ ìbára máa nu àwọn aṣẹ́wó ìbára. èèyàn fún ipa ṣẹ́wó láṣẹ́wó. ní ẹyin dànù tẹ́ bá ti lọ ìlú èbò ìlú èbò tẹ́ pé gbogbo ẹ̀ àwa gan wà láti lọ káàgbọ́ pé máa sanwó títì ni tẹ́gbọ́n wọn jó yé wa gan pé téèyàn bá rí sẹ́sẹ́ ń gbà mí báyìí pé fún ìlójú àánú gan fún rẹ̀ dẹ́mọ̀ kẹlẹ̀kúnlé tó ti jẹun tó ti kíni kan tí wọ́n máa ń dẹ́mọ̀ kó fún yàn. wọ́n sì ròyìn ìdókò ìtọ́sẹ̀ wọlé trọ́ọ̀mù àbí nǹkan yìí kọ́lọ́jọ́ náà láàánú bẹ̀ ọdún jẹ náà oru trọ́ọ̀mù ní ìsìn tí ẹ̀ bá wojú rẹ̀ dáadáa ìyàwó rẹ̀ ó tó 25 ó rí kójú rẹ̀ ò rí náà dáadáa mọ́ ẹni tó ti wò ó ti kọjá bẹ́ẹ̀. nọ́ọ̀sì ọ̀dáhùn ni kò sí tó lówó sọ ní ayé ìdẹnu rẹ̀ ọgbà torí lẹ́yìn ọlọ́run lówó lọ́kàn mo wá fẹ́ kọ́ mọ̀ pé àwa tí ọlọ́run kó lé ayé lé lọ́wọ́ àwa lè léyìí tó bá lọ bá àti dáa fún ẹ ó difficult o wọlé kó lọ bu oúnjẹ mi wá fún mi. oúnjẹ ti tán kò sóúnjẹ mọ́ ẹja méjì ẹran méjì. ẹ kò mú àmàlà wá bu ẹran àtẹjà wá fún mi kí n fi. ẹ náà mo sọ ó ti tán. bóòlù ṣe ṣe. ní 2000 náà lẹ fún mi 2000 kí n tó ṣe náà mo ti dé káwọ́ ọmọ yìí wo 2000 ló pè báwọn 2000 ẹ pẹ́ ẹnìkan gbé ní ojú mi ẹ̀wọ̀n ọdún méje wọ́n fún 2000 kí ló wá rà. mo rẹ ja mo sì rẹran. ṣé ìjà lẹ́yìn mo ṣe gé. mọ nǹkan ọlọ́wọ́ ẹ̀ka ẹja kọ́lé lẹ́yìn àwọn ẹja dáhà rẹ̀ ti ṣe jẹ́ pé wọ́n wà ní hospital àti àdọ́tọ̀ àwọn ẹja lóde wọn bọ́ta ní àwọn lọ́sẹ̀ ti bèbè. èsì ẹja tó tóbi báwọn ẹ ní bí mo ṣe gé ẹran mi. ẹja tó tóbi wo ṣé wò tí lápẹ̀rẹ̀ pẹ̀lú ẹja báwọn hospital lọ́gbà wà ló fi dé tí odò ní ẹbí mú ni. ṣé ìjẹ́ ìlọ́lọ́ fi 2000 tèmi rà ṣé ẹja tó rà pé mò ń jẹ bí ara ẹran dàbí iṣan àwọn. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn ni mo gbé ẹ lò tálẹ́ bèrè ẹ̀ dáhùn. ẹ̀rọ ẹ̀rọbìnrin ẹ̀dá kò yín gbọ́ dáadáa adìẹ èsì náà bí ẹyin rẹ̀ ìyàwó mi mo wá wò bí. ìyàwó yín gbé bí. bẹ́ẹ̀ni. ẹ má bínú. sádùúgbò lẹ́yìn náà ń gbé ni. rárá èmi ni mo kọ́ bí láńlọ́ọ̀dù bíi ní mi. ẹyin láńlọ́ọ̀dù. ẹ ṣe sá ó máa ń ròyìn yín o ó ní láńlọ́ọ̀dù tí ò wálé ayé mọ́yà ni ó lè gbé èrè wọ́ọ̀dẹ ẹ sọ pé ó máa ń ròyìn yín. kí la mú wáyé kí la fẹ́ mú lọ. èèyàn jẹ́ ìyàwó mi wá wálé ń bí tó bá dọ́dọ̀ ọlọ́pàá ó máa kó ti jẹ́ bó ti lọ ẹ̀wọ̀n àbẹ́ẹ̀kọ́ ọ̀yà kó ẹ ya wẹrẹ ni. máyì ṣẹ́ẹ̀ṣì èrè. tó o ti gbé sàrí ẹ lẹ́ni. lọ́dọ̀ tó ní kí ni ẹ. ọbẹ̀ kú. mo sọ pé mi láńlọ́ọ̀dù ó jẹ́ ìdìbò ọmọ yẹn ṣe jẹ́ síbi. ọ bọ̀ má sọ. mo sọ pé mo ṣe ń tọ́jú òun ni. mo ní ká máa wà bí. tó sì kì ní. ṣé kò sọ fún mi pé yẹ òun fẹ́. ọ bí ẹ dà. oṣù ọ. ó dà mí bẹ́ẹ̀ jẹ jẹ. yé èyí lẹ́nu ẹ yọ yé ọbẹ̀ jọ ọbẹ̀ jọ.